Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà. Happy Father's Day to all my daddy, my fathers all over the world. Gbogbo yín dad mi tẹ́ wà l'Amẹ́ríkà, ní UK, Canada, mo kí yín. Pàápàá jùlọ mo dá kíkí mi padà sọ́dọ̀ àwọn special daddy mi kan, both America and South Africa. Kọ́lọ́n jẹ́ kí rí yín pẹ́, kọ́lọ́n jẹ́ kẹ́mi ọlá yín ogun fún mi kí n má wá yín tì láṣẹ Èdùmàrè. Now, Sunday ọmọ Adéyẹmọ, happy Father's Day to you too, because you are a father, not just a warrior. You are a father. Bàbá ni Májàsọ́lá, so mo kí Májàsọ́lá náà mo wá kí biological father mi náà, happy Father's Day. Now, ọmọ Adéyẹmọ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ jẹ́ sáré fún wa ní fídíò ìkájọ wò. Kí èmi àti yín ká wá máa bira wa léèrè pé báwo la ṣe débí. Ọmọ Adéyẹmọ lọ túlé Fúlàní. Wọn ò lọ túlé lásán o. Wọ́n lọ tú inú ilé àwọn Fúlàní, àwọn ará bí ìtàn sọ yìí. Ibẹ̀ lọmọ Adéyẹmọ lọ. Kí èmi àti yín wá máa wo àwọn fídíò yìí. Ká wá jọ máa bira wa léèrè pé báwo la ṣe débí. Báwo ló ṣe dà bẹ́ẹ̀? Báwo ni Fúlàní ṣe gba odidi ìlú? Ní ilẹ̀ Yorùbá, báwo ni Fúlàní ṣe jẹ ọba lé wọn lórí ní gbogbo Ìgbòho? Because nígbà tí olóyè lọ sílé àwọn people ìlànà, attention a lot of people call síbẹ̀. Wọ́n ò wo àkọlé tó wà lórí orúkọ àwọn Fúlàní yìí. Gbogbo ẹni máa ṣó fún wa ń sìn. Ẹ gbọ́, nǹkan ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Rẹ́rẹ́ ti rún, lálà ti lù, kùtùkù ti wú. Rẹ́rẹ́ ti rún nílẹ̀ Yorùbá, lálà ti lù, kùtùkù ti wú. Ọmọ Yorùbá mẹ́wàá ti ṣẹlẹ̀. Pẹ̀lú fídíò tí mo gbé wá fún wa tí àmì àti yín jọ máa fi ojú wa wò yìí. Kí ẹ wo bí Fúlàní dáràn bí wọ́n ṣe gba odidi ìlú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ní ilẹ̀ Káàárọ̀ Àjíire tí a dẹ̀ ń wò. Ọ̀nà dà tí wọn ò ní gbé ìwọ̀n ìyá wa lóko. Ọ̀nà dà tí wọn ò ní gbé àwọn bàbá wa lóko. Ọ̀nà dà tí wọn ò ní gbé àwọn ọmọ lọ́mọ. Nítorí pé kí ni a ti sùn àkọ́bí ara. A ti sùn, a ti lálẹ̀, a ti dí gẹrẹ wẹ́nu. Ẹ jẹ́ àjọ fojú lóúnjẹ, ẹ jẹ́ àjọ wòran. Kẹ wá wo itú gudugudu méje yàyà mẹ́fà tí Fúlàní pa nílẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ mọ̀ bá mi ṣàdúrà fún ọmọ Adéyẹmọ. Kọ́lọ́ máa bá wa fún ọmọ Adéyẹmọ lókun àti agbára. Má yóò sùn, má yóò wo. Àwa wí tán. Ẹ̀yin Fúlàní association Yorùbá ẹ jí. Ẹ rí pé mo fẹ́ fún. Nígbà tí mo fẹ́ pé Yorùbá, mo pariwo bí ẹni tó rí ata sí nídìí. Tèmi yé mi tí mo fi pariwo. Ṣé ti gbọ́ wípé àwọn Fúlàní wọ́n ti competition against ọmọ Adéyẹmọ? Àwọn Fúlàní tó rí wípé wọ́n pa wá nílẹ̀ Yorùbá tí wọn ò sọ̀rọ̀. Ọmọ Adéyẹmọ wá ní ẹ má pa àwọn èèyàn mi mọ́ o. Àwọn tẹ́ jí gbé mo fún yín ní 2 hours o, kẹ́ fi provide wọn o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ news, wọ́n competition. Wọ́n wá kọ lẹ́tà ránṣẹ́ sí president. Wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí Ṣèyí Mákindé tó bá ti bí ẹ̀dá. Bọ́tà wá fún wa ní speech orí burúkú. Tí n bá wú ẹ, tí n bá yẹ̀yẹ́ ẹ, call me bastard. Tí n bá wú ẹ túrútú, call me bastard. Complete ìyàwó ẹ kọ́ sí France tó fowó Nàìjíríà. Owó security wà lọ kọ́ sí France. Tí n bá wá show gbogbo ọmọ Nàìjíríà lórí social media, call me bastard. Call me bastard. Ẹ ṣe àmà bá mi ṣọ́ṣẹ́ yìí Mákindé. Àwọn pípù ìwá ní àyànṣe wọ́n wá sọ wípé kí ìjọba pe Sunday Igboho kó má tẹ́ tí àwọn èèyàn wọn. Ṣé olórí burúkú àwọn Fúlàní wọ́n sùn nígbà tí àwọn ẹbí wọn, àwọn wèrè tọ́jọ́ pera wọn ní fọ́mílìkì, tí wọ́n pa kúkúrú, tí wọ́n pa gúgù, tí wọ́n kidnap, tí wọ́n gba òbítíbitì owó. Kò ní dá fún ẹ̀wọ́ mi tí ẹ mi ìfẹ́ stress ara mi, because fẹ̀kọ̀tìlẹ́lẹ̀ kò lè dá fún yín. Bá láàárọ̀ bá ní ó dá fún yín, alálẹ́ ò lè kí ó dá fún yín. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, mo ta ṣínṣin o. Ike ṣínṣin wa lélẹ̀. A dẹ̀ ní irú tó fine. Ẹ wo ọjà mi tún ṣẹ̀ṣẹ̀ dé.
ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn ẹ̀fọ́ àwọn yíbò lóríṣiríṣi títí dórí ugu gbígbẹ gbogbo ẹ̀ ló wà. Irú lélẹ̀ ugu gbígbẹ ó wà, ewúro gbígbẹ, ewúro yẹ àfi bí magic ṣọwọ́ tó fi wá ń kó àfi kí n tètè tú ọ́dà mi mọ̀ pé ó máa lọ bẹ́ẹ̀ yẹn. Ewúro gbígbẹ náà ṣì wà available ṣá ẹni tó bá ní luck. Ẹyin tí mo jẹ ní oògùn diabetes mo ti sán. Ṣé wá rí oògùn diabetes yẹn èyí tó kù lé òótọ́ nǹkan. Ẹ má bínú pé mo sáré ń polówó ọjà ẹ̀ ní gbọ́mọgbè, kò sẹ́ni máa bá mi bọ́ ọmọ 10 tí mo bí, ibi tí màá ti bọ́ wọn náà ní kí n tajà. Ẹ má bínú, màá play video fún yín ẹ gbọ́ gbogbo ẹ̀. Ẹ jẹ́ sáré ṣọ́ra ajé mi ẹ jọ̀ọ́, ẹ má bínú torí Ọlọ́run, ẹ foríjì mi. Dátà yìí ò ní tówó, dátà ò ní wọ́n yín. Now ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oògùn diabetes, a lot of people ti gba account number jọ. Before you make payment, please call me, because àmọ́ tó dé àfi bí miracle kò dílẹ̀ kó má dé pé Lady K mo ti sanwó tí mo wá padà sọ fún yín pé ó ti tán. Ṣẹ́dẹ̀ rí oògùn diabetes yẹn tó bá ti lè tán báyìí sìn àti manpower àti gẹ̀dígẹ̀dì mi ò sure pé máa kó wá sí Canada mọ́. Ìdí ni wípé dọ́là ti fọ́. Iye tí mò ń ṣẹ́ dọ́là ń sìn kò bá iye tẹ́ni tó ń ta ọjà yìí Nàìjíríà ń ta nǹkan ẹ̀, kò pé dọ́là ti já. So anybody tó bá fẹ́ ra àwọn oògùn yẹn kó máa lọ rà lọ́dọ̀ wọn Nàìjíríà kó máa ta fún wọn ní iye tó ń ta lọ́hùn. So tó bá ti lè tán mi rò bí mi sure pé máa kó wá àfi tẹ́ni bá mọ̀ pé yes àwọn ò mind, because wọ́n ra gan ní Canada, America, káàkiri àwọn èèyàn ra gan direct látọwọ́ mi gan. So ẹ̀yin tẹ́ bá ti gba cash number before you make payment, please let me know. Kó má jẹ́ pé ìgbà tọ́jà bá tán lẹ́ máa san owó ẹ ṣẹ̀ṣẹ̀ wá pè mí. Bí irú mọ́mì mi kan sì mo ti jẹ wọ́n lọ́jà ọjà $230. Mo ti bá wọn páàkì ọjà over a month tí wọ́n ọ̀dọ̀ yá pé mo dẹ̀ yá tájà mi àfi bí mo ṣe jàjà wá rówó ní last week nínú àkáǹtì mi láti over a month. Ọjà tó dẹ̀ fẹ́ rà kẹ̀dẹ̀ ni èmi ò ní mọ́. Ṣé pé gbèsè yẹn wà lọ́rùn mi báyìí, but mo ti order fún wà lọ́nà ó máa tó dé, màá lè san fún wọn, mo ti ṣàlàyé fáwọn náà. So mi ò fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. Paramọ́lẹ̀ mi kọ̀rọ̀ wọ̀ sí when it comes to ọ̀rọ̀ olówó mo máa wà very careful. That is àtẹ̀yàn kan bá rajà lọ́mọ tó bá ṣọ kíní máa dá wọn padà fún wọn ní mi ìfẹ́ nǹkan tó máa bà mí lórúkọ jẹ́. So before you make payment for diabetes medicine, tẹ́ bá ti gba card number please call me kó dílẹ̀. Ohun tẹ́yìn ṣe ìrònú sí àti rà àwọn ẹlòmíín wà lójú méjèèjì. So ẹ jọ̀ọ́ mi ò jẹ́ anybody ní oògùn diabetes mo gbogbo àwọn tó sọ wà settle everybody. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má dá gbèsè sí mi lọ́rùn. Mo ṣe wàhálà mi gbẹ tèmi gan bá rówó lọ́wọ́ ẹ̀ máa ń ná. I need money badly, mo ti fi gbogbo owó rajà. Tẹ́ bá dénú store mi báyìí ó máa ṣọ́ọ̀kì yín pé kí ló dé, máa gbé wa lọ bẹ̀ ńjọ́ kan ẹ̀ rí. Kò dẹ̀ máa tó tún wà lọ́nà tí ò tí ì dé. So ẹ jọ̀ọ́ o fẹ́ lẹ́dùnmáyé bẹ́ẹ̀ before you make payment tẹ́ bá ti gba account tẹ́ sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti lọ sí ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin tó sanwó ẹ jọ̀ọ́ ẹ pè mí kẹ́ tó make payment ẹ ní dààmú láyé ya yóò ní tapo sáṣọ àláyé mo bẹ̀bẹ̀ mi ò lẹ́mi wàhálà pẹ̀lú ọ̀rọ̀ olówó dé. Now ẹja gbọ́ ohun tá a bá lọ. So gbogbo olówó Lady K African store àwọn ẹja wa ti dé, ẹja pala ọ̀sásá fish ó ti dé, àwọn boneless òpòròkò kì í ṣe orí o, àwọn boneless ẹja tí ò lè gungun tó ti pieces òun náà ti dé. So many things ló ti dé títí dórí Cameroon pepper tó ta dáadáa ó ti dé, ata gúngún gbogbo ẹ wo ọjà tuntun ti dé. So bó ṣe jẹ́ nìyẹn. Now ẹ jẹ́ ká wo fídíò yìí ká wá jọ máa bèèrè wa léèrè pé báwo la ṣe débí, báwo ló ṣe ṣẹlẹ̀, kí ló dé tí ìwọ Yorùbá lajú wọn sílẹ̀ báyìí táwọn Fúlàní dẹ̀ gbà lù wá lọ́wọ́ wa. Alájú wa sílẹ̀ Fúlàní dẹ̀ gba ìlú wa. Ẹjọ́ bá mi ṣe má torí pé mo polówó ọjà ajé ò ní sá fún yín. Ẹ̀yin náà rájẹ jẹun ẹ bá mi share show, ẹ bá mi like, ẹ bá mi comment. Àwọn ọmọ yóò ní ṣàṣetì. Ká máa jọ bira wa léèrè pé báwo la ṣe dé ibi tá dé tó fi wá di wípé gbogbo ẹ̀ wá já sí pàbó tí ó wá sí nǹkan kan mọ́. Spray fún un. Ẹ jẹ́ gbọ́ fídíò, ẹ jẹ́ máa play fídíò máa display ọjà lọ. Ó yá ẹ máa wo fídíò yìí. Ẹ máa wo. Odidi ìlú làwọn Fúlàní gbà yẹn o. Ẹ wá mọ tó yà mí lẹ́nu. Wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. Báwo la ṣe mọ̀ pé Igboho bọ̀? Ẹ bá wa share o.
Kò séré Moscow lọ́wọ́ yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lẹ wí. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Wọ́n ti rí fóònù Fulani wọ́n ṣe mú wá ní ẹ̀fẹ́ náà pọ̀ yẹ máa gbé ilé jẹ́ǹdẹ̀ bọ̀ gbìdára ṣe tó ṣe bí gbìdára ní wọ́n bá gbìn dáadáa rẹ̀ lọ́kùn. ẹ bá ń tẹ̀sí gbé sílẹ̀ sí tán. Ilé Fulani ní Sunday Igboho wọ̀ yẹn o. Ilé Fulani lọ́mọdé yẹn mọ́ wọ̀ yẹn o. Àwọn túùbù tó da tẹlifíṣì ọ́ìlì nílé tó máa fún yín ní 5k. Bá ti fẹ́ sí sá. Fẹ́ni tún sá. Fashion fear. Tó bá ti dé kó sì ń kẹ́ fún àwọn padà. Àbí? Àwọn kéékèèké yẹn wọ́n burú gan. Wọ́n ṣe trust. Ilé ìfọ́mọ̀ yìí tó bá ti fẹ́ bá orúkọ wa jẹ́ lókun. Ilé wa gbogbo àwọn àmì tí mo sì rábà kò sí ilé wa. Tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa jẹ́ lókun. Ṣùgbọ́n ló jẹ́ ká sọ́mọ kan ní ìsìn ọwà lè ṣe. Jẹ́ ká sọ pé ṣé o máa gbé òṣèlú rẹ̀ ló mọ̀. Má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. Ẹ wá sọ Sunday Igboho di wọléwọlé. Wọ́n sọ mọ́jà sọ́lá di wọléwọlé. Àwọn nice too. Ni mo fi wọ̀nyí. Ó kú o. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road.
kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. The funniest thing kò sí náà ní gbogbo ibi tẹ́ wọ́n yí o inú gbọ́ làwọn pípọ̀ ìsọdí odidi ìlú o kọ́kọ́ lé sí o àbí àtẹ̀kọ́tẹ̀ tí wo fídíò ẹ̀rí òpónà ẹ̀rí wáyà náà. báwo ló ṣe mọ̀ pé Igboho pọ̀ tí gbogbo wọn fi sá lọ. ẹ bá wa máa ṣí ẹ kẹ́lẹ̀ kọ́mi onímọ̀ pé Igboho ń ṣiṣẹ́ Igboho rẹ́dí àti ṣiṣẹ́ ìjọba Nàìjíríà ni wọn ò ṣí máa sílẹ̀. ìjọba ìlú ilẹ̀ kan. àwọn àgbà mi ni wọ́n dẹ̀ dá lulẹ̀ onírúurẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọ ọlẹ̀ lọ. Àwọn Fúlàní sórí ní balẹ̀ wọ́n sọ wọ́n di wọléwọlé ẹ wáyé lóde. tó kì í ṣe káwọ́dù ọlá wípé lè jẹ́ pé Ìgbòho ni Ìgbòho ṣe lè ṣe gbogbo eléyìí o kì í ṣe pé ìjọba tú máa ìsílẹ̀ o wọ́n bá tú máa ìsílẹ̀ gbogbo olúgbó ní máa rẹ́dí àti bọ̀. bóyá palace ọ̀bọ tó fẹ́ ní tó fi ṣọba ni. wọ́n jẹun lọ́wọ́ gan-an. èrò tó wà bí ìbàlẹ̀ fún. ọjà lọ́wọ́ gbọ́ pé gbogbo wọ́n họ. ẹ máa wo picture tẹ́ ẹ wò lára ògiri yẹn ṣe orúkọ tó wà ńbẹ̀ ṣe orúkọ yẹn màá bá yín gbé wá dáadáa ẹ máa rí balance gbogbo àwọn ènìyàn ó tún sọ pé òun ọba kìíní kan Ìgbòho. èrò tó wà nígbà yẹn. ó lóun ọba kìíní kan Ìgbòho land àwòrán ẹ̀ lẹ́ ń wò yẹn àwọn tó lọ ṣe fídíò gan ọkàn wọn gan ò sí bẹ́ẹ̀ àwọn kò ṣe fídíò ni wọ́n bá títí wọn lọ ohun tí wọ́n ń wá òun làwọn wà after èmi gan ò tètè mọ̀ ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín ìyá mi alálùbáríkà kan ni wọ́n call attention mi pé Lady K wo picture tí mo send sí ẹ mo wá ranjú mọ́ dáadáa mo wá wò mo ní tó bẹ́ẹ̀ ni Arodu Fulani of Igboho Kingdom Arodu Fulani of Igboho Kingdom kò ní of Fulani Kingdom o ìlú Ìgbòho àwọn pípọ̀ yìí ti fẹ́ gba ilẹ̀ wa àwọn pípọ̀ yìí ti fẹ́ gba ìlú wa lọ́wọ́ wa bó ṣe wà ní Ìgbòho ló wà ní Ṣakí o tìbàdàn náà wà bẹ́ẹ̀ o gbogbo ilẹ̀ Yorùbá pátápátá làwọn pípọ̀ yìí jẹ ọba sí ni wọ́n jẹ sẹ́ríkì sí tí wọ́n dẹ̀ fi orúkọ ìlú yẹn tí wọ́n fi pe àwọn ọba wọn ìjọba Yorùbá tó bẹ́ẹ̀ kó lọ dánwò ẹ̀wò nílé Haúsá ẹjẹ́ ají o ẹjẹ́ bára wa sọ tó jò tó ọ̀rọ̀ ṣọmọ Yorùbá lè ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ Haúsá kẹ wo ibi tá a padà dé bára wa báwo la ṣe débí báwo la ṣe ṣe tí Fúlàní fi gba ilẹ̀
àwọn tó wà nínú gbogbo wọn wà surprise. Àwọn tó lọ yọ ṣe wọléwọlé àyà wọn já pé àwọn pípù ìdí ẹ̀ gba ilẹ̀ lọ. Mo láǹfààní àti pé láti béèrè pé báwo ló ṣe lọ. Wọ́n ròyìn fún mi ìṣòwò tí àwọn pípù fi gba ilẹ̀ tó fi kọ́ ilé lọ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀rù bà èmi gan tí mi ò sí Nàìjíríà. Wọ́n jẹ́ kó yé mi pé kẹ́ máa rí 3 hours nínú igbó ẹ máa kọ́ ilé àwọn pípù yìí. Kò yà yín lẹ́nu 3 good hours nínú igbó ẹ máa rí ilé àwọn pípù yìí. Ta ló talẹ̀ fún wọn? Ta ló wọlẹ̀ fún wọn? Báwo ló ṣe débẹ̀? Báwo ló ṣe padà dánmọ nílùú? Yorùbá ti sùn. Omi ti padà omi ti gbẹ̀yìn wọ ìgbélẹ̀ náà. Bó ló ṣe ń pa òwe yẹn? Omi ti tẹ̀yìn wọ ìgbélẹ̀ nù. Omi ti tẹ̀yìn wọ ìgbélẹ̀ nù. Ọmọ Yorùbá ti sùn àti rẹpẹtẹ. Àwọn pípù ti gẹ́ẹ̀tì wa. Wọ́n wọlé kọlẹ̀ gbágbágbá báyìí fún wa ni. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá. Ṣé bá dẹ̀ ṣe máa lajú wa sílẹ̀ ni tí gbogbo adé máa lọ báyìí? Ṣé bá dẹ̀ ṣe máa lajú wa sílẹ̀ ni tí àwọn pípù dẹ̀ máa finish gbogbo ilẹ̀ Yorùbá? Tí àwọn pípù yìí ẹ lọ sí àwọn ilẹ̀ Yorùbá mi, population àwọn pípù yìí ó ju tọmọ Yorùbá tó wà nílùú yẹn lọ. Àwọn ọmọ Yorùbá ti fọ́ sí gbogbo. Wọ́n ti wà ní ìdálẹ̀, wọ́n ti wà lókè òkun. Àwọn Fúlàní ti dominate gbogbo ìlú wọn. Débi pé ọmọ Yorùbá mi gan tó bá wálé gan kò gbọ́lé ọ àfi kọ́kọ́ lọ pàdé ẹ̀. Àfi kọ́ lọ pàdé ẹ̀. Fúlàní á máa sọ fọ́mọ nílùú pé ta ni ìwọ, ibo ló ti wá. Kí Fúlàní máa sọ fọ́mọ nílùú pé ta ni ibo ló ti wá. Yorùbá dẹ̀ ń sùn. Yorùbá dẹ̀ ń sùn. Àwa wíńdò àwọn olórí burúkú àwọn bàbá àsàlẹ̀ àwọn kíní burúkú ìwà bọ́ síta. Wọ́n wá gbé newspaper tó máa ṣekú pa gbogbo yín. Wọ́n wá gbé newspaper bọ́ síta lọ́tún lọ́sì. Wọ́n wá sọ wípé níbo ni ta ló fún Sunday Igboho láṣẹ, má bínú mo wo nǹkan kan títì pé ta ló fún Sunday Igboho láṣẹ. Lẹ́nu wọn pé ta ló fún Sunday Igboho ní àṣẹ láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Wípé bo ló ti gbàṣẹ kí Tinubu kó ya pé Sunday Igboho, kí gọ́fúnà kó pe Sunday Igboho, kí Igboho fi àwọn èèyàn àwọn sílẹ̀ o. Ṣó ló gbókú láwọn pípù ìlú? Ṣé wọ́n fẹ́ láwọn ògbọ́ngàn tó ń ṣe fún wa lẹ̀ Yorùbá ni? So kó máa pa wọ́n kadẹ̀ dákẹ́ ká máa sọ̀rọ̀. Jésù Kristi ọkọ̀ ìjọ òun. Kí Fúlàní máa pa àwọn èèyàn wa, kó máa pa kúkúrú, kó máa pa gígùn, kó máa pa ọmọdé, kó máa pa àgbà. Àbẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀rìtì. Àfi ká bẹ̀ ṣú ọ́nù. Àbí kí ni wọ́n mì ti pẹ̀lú gbèsè tí Sunday Igboho gbé? Sunday Igboho ò bá wọn jà. Sunday Igboho ò ní bákọ́ndé. Kò ní kó máa gbé ìlú. Ó dẹ̀ sọ clearly lójú kámẹ́rà wípé tí ẹ bá ti gbégbé ayé àlàáfíà pẹ̀lú wa kò sí wàhálà. Ìjọba tó wà lórí ìtẹ́ ó fàyè gba kí gbogbo wa jọ gbégbé ayé àlàáfíà. So tẹ́ bá ti fọwọ́ síbi tó wọ́n gbé kò sí jà, kò sí wàhálà. But instead of that, àwọn tó yẹ kó pe àwọn ọmọ wọn pé kí lè yọ owó lẹ́nu fún nílẹ̀ Yorùbá. Ẹ wà nílùú ẹ ń pa wọ́n, ẹ ń kidnap wọn, ẹ ń gbó bìtìbìtì owó lọ́wọ́ wọn, ẹ tún dẹ̀bi wọn légbodò. Ṣé ni wọ́n tún dìde ogun ti Sunday Igboho? Èmi ò ríro eléyìí lu Nàìjíríà o. Ọmọ Yorùbá ẹ jí, ẹ má sùn o. Ọmọ Yorùbá ẹ dìde o. Ọmọ Yorùbá ẹ dìde o. Ẹ má sùn o. Ẹ má sùn o. Kò ní dìgbà tó bá ìṣèwádìí wìtìwìtì tán láì ṣẹ̀ṣẹ̀ wá máa sáré kíjokíjo kiri o. Ó bẹ́tà ká fi fàájì ká máa fi ṣe prógráàmù àbáyé ká máa pariwo lé wọn lórí ká máa say no to bandit Fulani in our land. Ká máa ní bring back our children. Ká máa ní Fulani terrorists must go in our land o. Ó bẹ́tà ká fi sùúrù ṣe o. Ju kó mọ̀ wá di ta máa padà máa ranjú. Ta máa kéfò o. Tẹ́pẹ́ àwa máa pèpè ránṣẹ́. Tẹ́pẹ́ wá ní bus stop mọ́ lórí social media. Ẹ jẹ́ àtètè sọ̀rọ̀ sókè o ọmọ Yorùbá. Ara ohun tá à ń sọ nìyẹn. Ẹ yóò bá wa. Mo bọ̀ wá ṣe live show fún yín. Live ni máa ṣe fún yín. Ọ̀rọ̀ èmi àti yín live ló gbà. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Àdéhùn jù báyìí lọ. Live máa wá ṣe fáwọn ọmọ wa. Just a day, àwọn àgbààgbà Fúlàní ti dìde. Ṣùgbọ́n Fúlàní pa ọmọ Yorùbá, gbogbo àwọn ọba wa dákẹ́, wọ́n pin gọ́gọ́, wọ́n sùn. Dédìké, calm down, jẹ́ ọmọ rere, calm down, jẹ́ ọmọ rere. Ẹ wá ra ohun tí mò ń tà. Mò ń ta aṣọ, mò ń ta oúnjẹ, mò ń ta body cream,
gbogbo lówó Lédìkẹ́ African store Àgọ́ Woman Power kò gbẹ́yìn iṣu kò gbẹ́yìn Agége bread fresh bread ó wà gbogbo nǹkan ẹja ẹran edé irú ọ̀gbọ̀nọ̀ ẹ̀gúsí atagúgú Cameroon pepper sẹ̀mó èlùbọ́ gbogbo ẹni tẹ́ fẹ́ ra pọ̀ mọ́ ẹ má wọ̀ mí ẹ ṣáà máa bá mi fàdúrà àti pé Olúwa jẹ́ kó dé láyọ̀ mo ti bínú ṣípọ̀ mọ́wó sọ́nà tó bá ti dé gbogbo ẹ̀yin mọ́mí mi dáàdì mi tẹ́ wà l'Amẹ́ríkà báwo lẹ ṣe fẹ́ sí ṣé 50 lẹ́yìn fẹ́ àbọ̀ 100 àbí 200 pieces àbí 500 pieces ẹ máa rí kó ṣàdé láyọ̀ ọ̀nà kí má tí ì fò because ọ̀nà le díẹ̀ ọ̀sìn mo nígbàgbọ́ kó máa dé láyọ̀ so bó ṣe jẹ́ ènìyàn ẹ wá láwọn tí mò ń ta ojú òní tí wàá mi ní wàwá tí ọmọ Yorùbá ẹ jẹ́ ẹ má sùn ẹ jọ ẹ̀yìn yẹ́yìn bàbá ẹ má gbàgbé láti bá mi like kẹ bá mi comment kẹ dẹ̀ bá mi share ẹ má gbàgbé gbogbo tí mo polówó fún wa ojú òní tí wà ó dàbọ̀.